ẹ kú dédé wòye o ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti mọ gbọ́ tí a sì ti ní àǹfààní láti mọ wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ tèmi ni Oladimeji Ransome Shittu. Mo jẹ́ ọ̀kan nínú àwọn tó ń gbé ìròyìn èdè Yorùbá sí afẹ́fẹ́ ní iléeṣẹ́ ẹlẹ́rọ àmì òǹjìnjìn ayékòótọ́ 101.1 tó kalẹ̀ sí òkè bèbí nílùú Ògbómọ̀ṣọ́. YouTube náà ni ẹ̀ tí mo wá olórí ìkànnì AIF gangan. Mo sọ fún yín mo sì fi ń dá yín lójú wípé ìkànnì yìí ó ta àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yọ. Ìkànnì tẹ́ ò gbádùn tẹ́ ò sì kó jẹ ní rush òun náà ni kétékété òun náà ni yàmọ̀ wà ní oníkedere. Ohun tí yàwó mọ̀ gbé wá lórí ìkànnì yìí òun náà ni èdè Yorùbá pọ́nbélé, àṣà Yorùbá, òwe Yorùbá àti kí ni ó tiẹ̀ tún jẹ́ àkóónú ohun tí Yorùbá tí a gbé lọ́wọ́lọ́wọ́. Ní àsìkò tí yàwó wà lọ́wọ́lọ́wọ́ báyìí a ó fẹ́ lọ a ó jẹ́ kí a mọ̀ kí tiẹ̀ ni à ń pè ní òwe. Òwe nílẹ̀ Yorùbá ó jẹ́ àwọn ọ̀nà kan tí àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá tí wọ́n máa fi mú kí ọ̀rọ̀ sísọ ìgbọ́rọ̀ kalẹ̀ kó lè bá gún, kó lè bá kún ojú òṣùwọ̀n, kó sì wúwo létí ẹni tó tiẹ̀ ń gbọ́. Ẹni tá à ń sọ fún a máa jẹ́ kí wọ́n mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tá à ń sọ délẹ̀. Kódà bélédè mi bá gbọ́ wípé à ń sọ̀rọ̀ lọ a sì tún fi òwe kún. Wọ́n máa ṣe sàmọ́ sángúdù èdè Yorùbá púpọ̀. Nínú àwọn òwe tí a máa ń lò nílẹ̀ Yorùbá ó náà ni ọ̀kan tí ó lọ báyìí wípé ẹni tó gbọ́fá ò mọ̀fà, ẹni tó mọ̀fà ò gbọ́fá, bẹ́ẹ̀ sì ni fátà lọ́fà tó bẹ́ẹ̀ gẹ́. Kó tó di wípé àwọn méjèèjì ó wá gbádùn ara wọn wọ́n jèrè bọ̀ nílùú Ọ̀fà àfi kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ fúnra ara wọn. Tí a bá ní ká tú eléyìí ká yàn nàna rẹ̀ ká ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìlú Ọ̀fà ó jẹ́ ọ̀kan nínú àwọn ìlú abínibí nílẹ̀ Yorùbá. Ní òde òní ìpínlẹ̀ Kwara òní ìlú Ọ̀fà wà. Láti gba ìwáṣẹ̀ náà láti ti gbọ́ wípé láti mọ̀ wípé ifá téèyàn bá gbọ́fá yanranyanran nílùú Ọ̀fà olúwa rẹ̀ mọ̀ bọ́ sáyé o. Ẹnìkan wà ń bẹ òun gbọ́fá ṣùgbọ́n kò mọ̀ ìlú tí wọ́n ń pè lọ́fà. Ẹnìkan sì ní ẹnìkejì rẹ̀ lòun tiẹ̀ òun mọ̀ ìlú Ọ̀fà kódà bí wọ́n bá jí láàrin ìlú báyìí tí bá ń lọ kò ní kọsẹ̀ tí èdè ìlú Ọ̀fà eléyìí ò gbọ́fá. Wọ́n wà máa sọ wípé kó tó di páwọn méjèèjì ò jèrè Ọ̀fà wọ́n gbádùn ara wọn àfi kí wọ́n fọwọ́ wọ́n fi wẹ̀wọ́. Ẹni tó mọ̀ ìlú Ọ̀fà yóò ṣáájú ẹni tó gbọ́fá lọ sí ìlú Ọ̀fà. Ẹni tó gbọ́fá òun ló kó fa rẹ̀ sínú àpò wọ́n jọ fẹsẹ̀ lẹ́sẹ̀ ó di ìlú Ọ̀fà. Nígbà wọ́n bá dọ́fà tí wọ́n kífá tọ́lọ̀ ní ajé wá tí wọ́n sì jèrè tí wọ́n kó èrè wálé ìgbà náà ni àwọn méjèèjì tó di pé wọ́n lè gbádùn ara wọn. Ọ̀kan nínú àwọn òwe nílẹ̀ Yorùbá òun náà ni ìta sọ yìí ló náà ní jẹ́ òun náà sì ní í ṣe. Náà bàbá wa ní kí ya wa máa sọ̀nsó wípé ìgbà wo là á lò ó a máa lo òwe yìí nígbà tó bá dàbí wípé àwọn èèyàn méjì kan ní tí ẹnì kíní mọ̀ ẹnì kejì ò mọ̀. Ẹni tó sì mọ̀ nǹkan yìí kò lè dá sẹ́yìn ṣe tàbí kó dá nǹkan yẹn lò àfi kó gbé ẹnì kejì lẹ́yìn kẹ́nì kejì náà tó sì mọ ojúlẹ̀jà kínní yìí bóyá òun náà mọ ẹ̀tù rẹ̀ àfi káwọn méjèèjì àfi kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹnì kíní àti ẹnì kejì ẹ̀rí ni wọ́n bá jèrè ara wọn. Kódà a máa ń lò fún àwọn lọ́kọláya nínú ilé. Ẹnìkan ò lè dọ́mọ bí o àfi kó yẹ pé àtọkọ àtìyàwó òun náà ni wọ́n jọ fọwọ́ sowọ́pọ̀ ni wọ́n ríra wọn náà wọ́n bá sì di bàbá lọ́mọ ni wọ́n bá di ìyá lọ́mọ. Tí ọkùnrin bá ní kò sí bóhùn ṣètò òun nífọ̀ òun lè kanná òun gàgà òun gbòǹgbò ìjọba lè dọ́mọ bí rárá àti rárá kò ṣeé ṣe. Bí ìyàwó náà lọ bá sì ní kò sí bóhùn ò sí jẹ́ ohun tó ń dá bí egbin ohun tó jẹ́ bọ́ọ̀mù olówó náà kọ́dà bọ́jọ́ ọmọ ọba àfi kó yé ọkùnrin kó tó di wípé wọ́n lè di ìyá lọ́mọ. Nígbà wọn bá fọ ikùn lukùn tí wọ́n fọwọ́ sí ju ọwọ́ gbé báyìí ìgbà náà ni wọ́n tó lè di bàbá àti ìyá lọ́mọ. Wọ́n bá sì máa tọ́jú ọmọ wọn máa rè ọmọ bá di àgbà ọmọ kékeré yóò ní ọ̀dàgbà lónìí ni wọ́n bá máa jẹ wọn mọ́. Bí èyí bó ṣe rí òun náà nìyẹn nílẹ̀ Yorùbá. Tí a bá ní kí a máa fọ̀ lẹ́nu náà ká máa pa lówe ó kún bẹ́ẹ̀. A ò ní rí jù báyìí lọ ní ọjọ́ ti tòní. Mo sọ fún wa wípé ìkànnì YouTube AIF gangan náà ní fọ́nrán èyí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ọládimẹji Ransome Shittu. Ìkan nínú àwọn tó ń gbé ìròyìn Yorùbá sí afẹ́fẹ́ ní iléeṣẹ́ ẹlẹ́rọ àmì òǹjìnjìn 101.1 lókè bèbí gbà nílùú Ògbómọ̀ṣọ́.